95 Ọlọ́run fẹ́ ìjọsìn, Ọlọ́run fẹ́ ká pọ̀. Ṣé tá bá pọ̀, tá bá ń gbé Ọlọ́run ga, inú Ọlọ́run máa ń dùn. Torí bí bàtà bá ṣe mọ̀ pé ọpẹ́ àti ìyìn bí ẹbọ, bàtà bá rú ẹbọ ni, ṣe rí èéfín ẹbọ yẹn á lọ sókè, á wá pọ̀. So corporate worship Ọlọ́run fẹ́, Ọlọ́run máa ń fẹ́, inú Ọlọ́run máa ń dùn sí ká parapọ̀, ká pọ̀, ká gbé Ọlọ́run ga. Ọlọ́run fẹ́ ká ṣerú ẹ̀. Ọlọ́run dẹ̀ tún wá kìlọ̀. Tẹ́ bá ka Psalm 95, ó fẹ́ ká gbé òun ga corporate worship àti bá ṣe máa gbé Ọlọ́run ga, ó wà ní Psalm 95. Ṣùgbọ́n ìkìlọ̀ wà ń bẹ o ní Psalm 95. Ẹni tó máa gbé Ọlọ́run ga á jẹ́ ẹni tí ọkàn rẹ̀ kò le, tí ọkàn rẹ̀ kò ń ṣe ẹni tí ò tí ì ní ọkàn ẹran, tó jẹ́ pé ọkàn òkúta ló wà lọ́kàn ẹ̀. Tó bá kàn ń gbé Ọlọ́run ga, Ọlọ́run ò yẹ bọ́ ẹ̀ ní ọpẹ́ ẹ̀ kò lọ́bì kankan. Ọlọ́run kìlọ̀, ó ṣe ìkìlọ̀ fún gbogbo èèyàn pé àwọn tó máa gbé òun ga kó má jẹ́ àwọn tí ò tiẹ̀ nígbàgbọ́ nínú òun Ọlọ́run alààyè o. Kó má jẹ́ àwọn oníyèméjì, nítorí ẹni tó bá ń ṣe iyèméjì kò lè bọ́ Ọlọ́run rìn. Ẹni tí ò tiẹ̀ gbàgbọ́ nínú Ọlọ́run yìí, ṣé mọ̀ tó ṣáṣá ń bá wọn lọ, Ọlọ́run máa ṣe bóyá Ọlọ́run máa ṣe bóyá Ọlọ́run ò ní ṣe. Irú èèyàn bẹ́ẹ̀ tó bá ń gbé Ọlọ́run ga kò síbi tí ìyìn yẹn kò síbi tó ń lọ. Ọlọ́run ò tiẹ̀ mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ tiẹ̀ ń yin òun. So ìkìlọ̀ lọ́lọ́run ṣe fún wa ò wípé ẹni tó bá jẹ́ onígbàgbọ́ tó sọ pé òun onígbàgbọ́, ẹni tó bá fẹ́ bá òun Ọlọ́run rìn, ó láti mọ ọ̀nà òun. Nítorí ẹni tó bá mọ ọ̀nà Ọlọ́run á nígbàgbọ́ nínú Ọlọ́run fún ohun gbogbo ni. Ẹni tí ò bá tí gbàgbọ́ ẹ̀ tí kò tí ò ṣe mọ̀ ọlọ́kàn líle tí kò tiẹ̀ ṣọlọ́run yẹ ká wọ́nà tá a máa gbé gbàjàre ṣẹ́tọ́ Ọlọ́run ló ṣì ń dúró dè. Irú èèyàn bẹ́ẹ̀ ò lè bọ́ Ọlọ́run. So ẹni tó kọ Psalm 95 ó fi nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ará Ísírẹ́lì ó fi ṣe àpẹẹrẹ fún wa wípé àwọn ará Ísírẹ́lì nígbà tó Ọlọ́run kó wọn kúrò ní ilẹ̀ Íjíbítì, Ọlọ́run ṣe oríṣiríṣi iṣẹ́ ìyanu, aríbódúwá ṣe kó wọn gbanú òkun pupa. Ṣé ìyẹn nìkan, ṣé kò yẹ kán rántí pé Ọlọ́run tó lè ṣerú iṣẹ́ ribiribi bẹ́ẹ̀, ṣé olú Ọlọ́run yẹn tó wá lè jẹ́ kí ìyà máa jẹ wọ́n nínú aginjù ni? Ọlọ́run tó kó wọn kúrò lọ́wọ́ Fáráò, ṣé Fáráò wá jẹran rírọ̀ ni? Tó ṣe oríṣiríṣi iṣẹ́ ìyanu láti lè kó wọn jáde kúrò lọ́wọ́ Fáráò, ṣé kò yẹ kí wọ́n lè gbàgbọ́ nínú Ọlọ́run yẹn ni? Ṣùgbọ́n kí ni wọ́n ṣe? Nígbà tí wọ́n máa fi kúrò níbi etí òkun pupa, tó máa fi dé ibì kan tó ń pè ní nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ló jẹ́ kán pè ní Mẹ́ríbà àti Másà. Nígbà tí wọ́n ń lọ nínú ìrìnàjò yẹn, wọ́n débì kan tó jẹ́ pé aṣálẹ̀ ni, kò sí omi ńbẹ̀. Tó ń ṣe débẹ̀ báyìí náà kọjú sí Mósè pé Mósè, ìwọ tó kó wọn wá sínú aginjù, ṣé o fẹ́ wá pa wọ́n sínú aginjù ni? Ṣé ibi tó kó wọn wá sí ìsìn, ṣé báwo làwọn á ṣe rí omi mu? Báwo làwọn ọmọ wọn á ṣe rí omi mu? Báwo làwọn ẹranko wọn á ṣe rí omi mu? Ọlọ́run tó sọ pé kó wá jáde, ṣọ́lọ́run yẹn ṣó wà láàrin wọn sìn? Ṣé ó wà ń bẹ̀? Ṣọ́lọ́run yẹn wà láàrin wọn? Ó ṣáà kó wọn wá sínú igbó, ó kàn fẹ́ wá pa wọ́n, ó fẹ́ wá pa àwọn ọmọ wọn ni, ó fẹ́ wá ìfà wọ́n fẹ́ stone Mósè, wọ́n fẹ́ sọ ọ́ lókùúta ni, wọ́n fẹ́ stone Mósè ni wípé obi wo làwọn fẹ́ mu. Ẹ lọ ka story yẹn torí àkókò wa. Exodus chapter 17 verse 1 to 7 ẹ lọ kà ń bẹ̀. Exodus 17 1 to 7. So Mósè láti sọ fọ́lọ́run wípé Olúwa, àwọn èèyàn yìí fẹ́ sọ òun lókùúta o. Wọ́n ní pé omi kò sóbi táwọn máa mu. Ọlọ́run sọ fún Mósè wípé wọ́n kàn dán mi wò ni. Àwọn èèyàn yìí ń kùn sí mi, ebi ni wọ́n ń kùn sí, wọ́n ń kùn ní. Báwo ni wọ́n á ṣe sọ pé ṣé Ọlọ́run wà láàrin wọn? Ọlọ́run tó gbà wọ́n lọ́wọ́ Íjíbítì Fáráò, tó kó wọn dé ibi òkun pupa níbi tí ò ti sọ́nà kankan, tó dẹ̀ la ọ̀nà nínú òkun pupa, ó dẹ̀ kó gbogbo wọn jáde bọ́n ṣe pọ̀ tó.
lẹ́yìn tán dẹ̀ jáde tán ó dẹ̀ make sure pé àwọn ọ̀tá wọn Fáráò ọ̀tá ọmọ ogun ẹ̀ pòun rí wọn sínú Òkun Pupa. Àwọn náà lọ gbé Ọlọ́run ga tán kọrin ń bẹ̀ pé kò sí irú Ọlọ́run eléyìí rí o. Nígbà tán dẹ̀ máa fi kúrò ń bẹ̀ yẹn wọ́n ti gbàgbé Ọlọ́run tó ṣe yẹn fún wọn. Wọ́n ti gbàgbé Ọlọ́run tó ṣe iṣẹ́ ìyanu oríṣiríṣi láti lè kó wọn kúrò nínú oko ẹrú. Wọ́n ṣe débẹ̀ náà ṣe sọ pé omi wo wọ́n tiẹ̀ tí ì ní sùúrù kan ti ẹ̀rọ wípé Ọlọ́run tó ṣe irú iṣẹ́ ìyanu tó lè yí ó máa fún wa lómi. Kò sí kí lọ́lọ́run yìí ò lè ṣe, kò sí, ó yẹ kán ní sùúrù ni. Bọ́n ṣe débẹ̀ báyìí náà dẹ̀ ń kùn. Ìwọ Mósè Ọlọ́run ẹ náà dà o Ọlọ́run ẹ náà dà, wọ́n máa stone yẹn pa ni, wọ́n máa ṣe ni. Ọlọ́run sọ pé èmi ni wọ́n kùn sí, èmi ni wọ́n ń bá ní aṣọ, èmi ni wọ́n ń tẹ̀ǹtì mi ni, wọ́n dán mi wò ni, àwọn èèyàn yìí dán mi wò ni, wọn ò nígbàgbọ́ kankan nínú mi rárá. Pẹ̀lú gbogbo iṣẹ́ ìyanu tí mo ṣe, wọn ò nígbàgbọ́ kankan nínú mi. Nítorí náà Ọlọ́run fúnra wọn búra wípé torí pé wọn ò nígbàgbọ́ nínú òun, torí pé wọ́n ń dán òun wò, nítorí pé wọ́n ń sọ asọ, wọ́n ń bá Ọlọ́run alààyè sọ asọ, wọ́n ń kùn. Ṣé pé mo ti sọ fún wa pé Bishop Oyedepo sọ pé complain máa ń complicate matter ni. Nǹkan tí wọ́n ṣe nìyẹn o, nǹkan tí wọ́n ṣe nìyẹn o, complain ni. Ọlọ́run mo dẹ̀ ti gbàdúrà títí, mo ti gbà àwẹ̀, mo dẹ̀ ti ṣe, kí ló wá kú túkù báyìí? Ọlọ́run yìí gan ṣé òótọ́ ti ẹ̀ ní gan. The moment you begin to doubt God, tó bá ti rẹ̀ sí ní wá ń rò pé Ọlọ́run yìí gan ṣé òótọ́ àbí kò ṣé òótọ́ ni. Irú nǹkan táwọn ọmọ Ísírẹ́lì ṣe nìyẹn o. Ọlọ́run dẹ̀ bínú sí wọn. Ọlọ́run máa ń bínú o. Ànírógun ìbínú Ọlọ́run o. Ọlọ́run bínú sí wọn débi pé Ọlọ́run búra wípé gbogbo wọn tó ń kùn yẹn kò sí kankan nínú ìran yẹn tó máa rí ilẹ̀ ìlérí. Nítorí pé wọ́n kùn sí Ọlọ́run, nítorí pé wọ́n dán Ọlọ́run wò. Mósè wá pe ibẹ̀ ní Mẹ́ríbà. Mẹ́ríbà dúró fún níbi tí wọ́n ti bá Ọlọ́run sọ̀rọ̀ asọ̀, strife, provocation, wọ́n provoke Ọlọ́run. Másà dúró fún ìdánwò, níbi tí wọ́n ti tẹ́ǹtì Ọlọ́run, wọ́n dán Ọlọ́run wò. Ṣọ́lọ́run yẹn wà láàrin wa ni. Tó bá tiẹ̀ wà ń bí ṣó wá lè pèsè omi ní ọ̀gbẹlẹ̀ yìí ni, ní ibi tí kò sí kànga, kò sí nǹkan kan. Májíìkì wo lọ́lọ́run yẹn fẹ́ ṣe níbi tó fẹ́ fi pèsè omi? Ọlọ́run tó la ọ̀nà nínú Òkun Pupa wọ́n ti gbàgbé. So ṣẹ́dẹ̀ wá rí ó rọrùn fún wa láti máa sọ pé àwọn pípù yìí olórí Ọlọ́run kíkun àbí kí la máa ń pè ní Yorùbá ni wọ́n lóòótọ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa lórí bẹ́ẹ̀ o. Nígbà tí à ń bọ̀ ń bí, Olúwa tó bá lè fún mi ìwé tí n bá lè dá Amẹ́ríkà, Ọlọ́run fún wa ní ìwé adébí. Olúwa tó bá tiẹ̀ lè fún mi lọ́kọ, Olúwa tó bá lè fún mi lọ́mọ, Olúwa ṣe gbogbo yẹn. Ó wá kù bóyá iṣẹ́ lòun wá tíṣẹ́ yẹn ò tètè dé ni o, àbí bóyá ọmọ ò tètè lọ́kọ ni o, àbí bóyá ó kù nǹkan díẹ̀ wá di pé ọ̀rọ̀ Ọlọ́run yìí gan-an yà tiẹ̀ wá mọ̀ bóyá Ọlọ́run yẹn gan tiẹ̀ bóyá ó tiẹ̀ kò tiẹ̀ wá yéèyàn tí ẹ̀ bá ti wá bẹ̀rẹ̀ sí ní complain ó tiẹ̀ ti fẹ́ sún ẹ gan báyìí o ó tiẹ̀ ti fẹ́ o kàn fẹ́ sọ bẹ́ẹ̀ ni o torí ibi tó bá dé yìí gan ó ti sún ọ. Ìkan táwọn ará Ísírẹ́lì ṣe nìyẹn o. Èyí tó bá dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ complain máa ń complicate matter ni o. Ẹ má jẹ́ ká bárú ẹ̀ lọ́wọ́ wa o. Ẹni tó bá ń ṣerú ẹ̀ kò mọ ọ̀nà Ọlọ́run o. Nǹkan tí Psalm 95 kọ́ wa nìyẹn o. Ọlọ́run sọ pé tó bá ṣe bẹ́ẹ̀ kò mọ ọ̀nà òun. Nítorí láìsí ìgbàgbọ́ èèyàn mọ̀ lè bá Ọlọ́run rìn. Ìgbàgbọ́ nìkan la mọ̀ lè fi bá Ọlọ́run rìn. Ẹni tí ò bá nígbàgbọ́ nínú Ọlọ́run, báwo ló ṣe fẹ́ ṣe bá Ọlọ́run rìn? Kò sí. Ìgbàgbọ́ yìí nìkan la lè fi bá Ọlọ́run rìn. Tó bá yẹ pé àwọn ará ọmọ Ísírẹ́lì nígbàgbọ́ nínú Ọlọ́run tó kó wọn kúrò nínú oko ẹrú, tó la ọ̀nà fún wọn nínú Òkun Pupa ni. Nígbà kan débẹ̀ tó ló yẹ kán sọ pé òkè o Mósè àti dé o, Ọlọ́run wa tó kúkú lànà nínú Òkun Pupa, Ọlọ́run náà tó kúkú kó wa kúrò ní Egypt kò lè fi wá sílẹ̀. Ọlọ́run yìí àti lè pọ́ Ọlọ́run dáadáa ni. Ọlọ́run wá dẹ̀ fún wọn lómi. Ọlọ́run fúnra wọn ń wò bóyá wọ́n tiẹ̀ máa nígbàgbọ́ nínú òun ni o. Ọlọ́run ṣèbí inú àpáta lọ́lọ́run ti mú omi jáde fún wọn tí wọ́n dẹ̀ mú lámúyó. Wọ́n ríṣẹ́ ọwọ́ Ọlọ́run. Ọlọ́run make sure pọ́n ríṣẹ́ òun pé I'm God, even though ó bínú sí wọn pọ̀ tó ní Mósè ó yá ọ̀pọ̀ owó ẹ̀ lọ fi lu àpáta omi jáde inú ẹ̀ inú wọn dùn
wọ́n mu omi, àwọn ẹranko wọ́n mu omi, ṣùgbọ́n Ọlọ́run sọ wípé ẹ dánú bí mi, ẹ má jẹ́ ká dánú bí Ọlọ́run. Nǹkan tí mo fẹ́ ká dì mú ní Psalm 95 nìyẹn o. Ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ ṣọ́ọ̀ṣì tí kò ní gbàgbọ́ nínú Ọlọ́run, tí ìṣòro díẹ̀ bá ti dé, Ọlọ́run yẹn dà, tẹ́ bá lọ gbàdúrà fẹ́yàn tó síìkì báyìí, kan tó máa jáde lẹ́nu ẹ máa rò pé ṣé ni tiẹ̀ born again rárá ṣá, ṣé ó tiẹ̀ fìgbà kan jẹ́ àtúnbí ṣá. Wọ́n á ti gbàgbé gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe. Ẹni tó bá dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run ò kì í tẹ́tí sí àdúrà ẹ̀. Ọlọ́run á máa gbọ́ àdúrà tiwa lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́ kò sí nǹkan tá lè máa là kọjá. Ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú Ọlọ́run yìí. Kò mà sálágbára kankan lẹ́yìn Ọlọ́run yìí. Kò mà tún séyàn kankan tó tóbi ju Ọlọ́run yìí lọ. Gbogbo àwọn ère tó kù wọ́n mọ̀ ni. Ọlọ́run yìí nìkan kò mọ̀ sẹ́ni tó dá wọn mọ̀ ló dá ara ẹ̀. Òun nìkan mọ̀ ni. Gbogbo nǹkan tá à ń gbádùn yìí òun nìkan mọ̀ ló dá. Ká máa rántí títóbi Ọlọ́run. Ó ní wọ́n ṣe kọ Psalm 95 wípé ẹ jẹ́ ká wá jọ́sìn, ẹ jẹ́ ká papọ̀, ká wá pariwo, ká wá gbé Ọlọ́run ga, nítorí Ọlọ́run tó tóbi ni o. Títóbi rẹ̀ ó ju gbogbo òrìṣà lọ o. Ọlọ́run yìí lágbára ó sì tóbi. Òun nìkan ni ká máa fi ìyìn fún o. Whether ìkan ń lọ dáadáa, àbódẹ̀ tún rí bí ọ̀nà kejì, a ní láti máa gbé Ọlọ́run ga ni. A ní láti nígbàgbọ́ nínú Ọlọ́run. Ẹni tí ò bá ti nígbàgbọ́ kò lè bọ́ Ọlọ́run rìn o. Ẹ má jẹ́ ká tan ara wa. Ẹni tí ò bá ti nígbàgbọ́ kò lè bọ́ Ọlọ́run. Kò sí bó ṣe lè bá Ọlọ́run, kò sí bó ṣe lè bá ni o. Nípa ìgbàgbọ́, mo rántí orin àwọn good women yẹn. Nípa ìgbàgbọ́ Íńókì bá Ọlọ́run rìn. Nípa ìgbàgbọ́ Nóà dọ̀rẹ́ Ọlọ́run. Nípa ìgbàgbọ́ Íńókì bá Ọlọ́run rìn. Pé ẹni tí ò bá nígbàgbọ́ kò lè bọ́ Ọlọ́run rìn. Gbogbo àwọn tó bọ́ Ọlọ́run rìn nínú Báíbù ẹ rí pé gbàgbọ́ ni. Ìgbàgbọ́ ni Elijah fi bọ́ Ọlọ́run débi pé iná ló gbé lọ. So ìgbàgbọ́ nìkan ni o. Ìgbàgbọ́ nìkan la lè fi bá Ọlọ́run rìn o. Nípa ìgbàgbọ́ òní náà kì í ṣe di ọ̀rẹ́ Ọlọ́run. Íńókì bá Ọlọ́run rìn ní o, wọn kò kú, wọn sí. Bí Elijah ṣe fi gbàgbọ́ bó ṣe fi bá Ọlọ́run lọ, bẹ́ẹ̀ náà ni o. Níbi tí gbàgbọ́ wọn tó débi tó, ṣe bí ìgbàgbọ́ náà ló jẹ́ kí Abraham di ọ̀rẹ́ Ọlọ́run. Torí pé ó gbàgbọ́ nínú nǹkan tọ́lọ́run sọ ni. So ẹni tí ò bá nígbàgbọ́ kò lè bọ́ Ọlọ́run rìn. Tó bá fẹ́ mọ̀ kó fẹ́ bọ́ Ọlọ́run rìn, ó láti nígbàgbọ́. Gba Ọlọ́run gbọ́ fún gbogbo nǹkan, kò ní fi ṣe bí nǹkan yẹn ṣe le tó. Gba Ọlọ́run gbọ́ fún. God will come through. Ìgbà tó bá yá, Ọlọ́run á ṣe nǹkan tó fẹ́ ṣe. Ṣùgbọ́n láti nígbàgbọ́, ká má ṣe iyèméjì. Kọ́kàn wa má le, ká má lọ lé ọkàn wa bí tàwọn ọmọ Ísírẹ́lì. Tí nǹkan kékeré á ṣẹlẹ̀ wá sọ pé Ọlọ́run náà dà. Níbo lọlọ́run náà wà? Ẹ jẹ́ ká wá dá Ọlọ́run mìíràn, ẹ jẹ́ ká kó àwọn yẹtí wa, ẹ jẹ́ ká kó papọ̀, ká dá Ọlọ́run wa, ká sọ pé Ọlọ́run tó kó wa jáde kúrò ní Egypt nìyẹn. Ẹ má jẹ́ ká ṣe irú ẹ̀. Ẹni tó ń wá ràn lọ́wọ́ lọ síbòmíràn ló ń jẹ́ bẹ́ẹ̀. Jẹ́ ń lọ wo bàbá kan níbì kan, jẹ́ ń lọ wo kíní kan níbì kan. O ti dá Ọlọ́run mìíràn nìyẹn. Dúró de Ọlọ́run, gbẹ́kẹ̀lé Jésù. Ó nìkan lọ́ba tó lè gbani. Àdúrà ń ṣiṣẹ́, ó ṣiṣẹ́ ju òrìṣà lọ. Nǹkan tó wà ní Psalm 95 nìyẹn. Àti wípé nígbà tá a bá fẹ́ gbé Ọlọ́run ga, tá a bá fẹ́ yin Ọlọ́run, torí táìmù wa ti lọ. Mo fẹ́ ká jọ yin Ọlọ́run tẹ́lẹ̀ bò kò sí oore ọ̀fẹ́ yẹn, táìmù ti lọ. Nsìn, tá a bá délé, ẹ jẹ́ ká ṣe. Ká hó ìhó ayọ̀ sí Ọlọ́run. Ká pariwo Ọlọ́run fẹ́ corporate worship. Bó dẹ̀ jẹ́ pé àwa nìkan là ń ṣe. Nǹkan tó Ọlọ́run fẹ́ ni wípé ká wá fi ayọ̀ wá síwájú òun. Ẹ lè wà nínú ìbìnújẹ́ kẹ́ máa ń sẹ́ pé praise the Lord, praise the Lord, praise the Lord. Praise the Lord yẹn kò lọ́bi kankan. Ṣé mọ̀? Tẹ́ bá fẹ́ gbé Ọlọ́run ga, ẹ hó ìhó ayọ̀ sí Olúwa, torí Olúwa tí ó tóbi ni. Títóbi rẹ̀ ó kò lákàwé, ó kábíyèsí ó ọba. Pẹ̀lú inú dídùn láti ọkàn wa ni. Pẹ̀lú inú dídùn láti ìsàlẹ̀ inú wa, bá ṣe ń gbé Ọlọ́run ga nìyẹn. A dẹ̀ pariwo. Ṣé máa pariwo yẹn fún rẹ̀ gan-an? Èèyàn máa fi ń ṣẹ́gun ọ̀tá. Nígbà tó fẹ́ lọ wó ògiri Jẹ́ríkò, kí ni wọ́n ṣe? Nígbà tó fún ìpè tán, kí ni wọ́n ṣe? Wọ́n pariwo. Nígbà tó dẹ̀ máa fi pariwo láti gbé Ọlọ́run ga, kí ló ṣẹlẹ̀ sí ògiri Jẹ́ríkò? Ògiri náà fọ́ ni.
nígbà tí wọ́n gbé àpótí ẹ̀rí Ọlọ́run, àpótí májẹ̀mú, nígbà tí Dáfídì lọ gbé wá, tí wọ́n pariwo, tí wọ́n ń pé sókè tán pariwo, kí ló ṣẹlẹ̀? Ilẹ̀ mì títítítítítítí nígbà tán pariwo. So nǹkan tọ́lọ́run fẹ́ nìyẹn. Tá bá fẹ́ gbé Ọlọ́run ga, kò ń ṣe a lè worship, tá bá ń worship pẹ̀lú ohùn jẹ́jẹ́, ìyẹn yàtọ̀. Ṣùgbọ́n tá bá fẹ́ praise, if we want to praise God, tá bá fẹ́ gbé Ọlọ́run ga, a ti ṣe gbogbo ní Dáfídì ti kọ́ wa lọ́wọ́n Psalms àti ṣe tẹ́lẹ̀ wípé a kọrin sókè, a pariwo, a jó pẹ̀lú ayọ̀, a jó dáadáa, inú Ọlọ́run máa ń dùn sí, especially tá bá pọ̀, ṣe mọ̀, tá pọ̀. The multitude of people is the king's honor. Ọlọ́run fẹ́ ká pọ̀, ká ṣe corporate bá ṣe jọ wà lórí òkè Síónì nísìn. Tá bá jọ ké pe Ọlọ́run, tá jọ pariwo, tá gbé Ọlọ́run ga, ṣe rí ohùn yẹn ó máa lọ sókè, ó máa lọ ní gidi ni. Ọlọ́run á mọ̀ pé ó wà àwọn ọmọ mi yìn mí. Ṣe mọ̀, ó dùn jù gbà téèyàn kan bá ń dá yin Ọlọ́run ní kọ́nà kan. Corporate worship ó dá gan, Ọlọ́run fẹ́ ká máa ṣe. So tá bá ń ṣe, à ṣe pẹ̀lú ayọ̀, inú dídùn, à pariwo, kì í ṣe nǹkan tá a máa jókòó síbi kan tá kàn máa ká sí kọ́nà kan tá máa sọ pé à ń praise Ọlọ́run. Ìyẹn kọ́ o, ṣe mọ̀. So pẹ̀lú inú dídùn, then a wá bọ̀wọ̀ fún Ọlọ́run. Níbi tá ti máa wá kúnlẹ̀, bàbá tó kọ orin yẹn, ẹ̀rí tó kọ lára orin nǹkan tó wà ní Psalm 95 yẹn wípé ká kúnlẹ̀, pé ká forí balẹ̀ fún Ọlọ́run, wípé torí Ọlọ́run wa ní í ṣe, pé àwa ní àgùntàn ọwọ́ rẹ̀ ni wá, òun ni olùṣọ́ àgùntàn wa, àgùntàn pápá rẹ̀ òun ni wá. So ó ti wá kúrò ní praise, ó ti wá di worship. Ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé ẹ praise verse 1 to 7. Ẹ pariwo sókè, ẹ kọrin pẹ̀lú inú dídùn, ẹ kó ìhó ayọ̀ sí Ọlọ́run, nítorí Ọlọ́run tí ó tóbi ni. Nígbà tó máa fi dé 6 and 7, ó wá ní ẹ jẹ́ ká kúnlẹ̀, reference God, ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ tẹríba fún, ẹ kúnlẹ̀, ẹ worship Ọlọ́run. Tá bá worship Ọlọ́run lórí ìkúnlẹ̀, bẹ́ẹ̀ tá bá ṣe tán, ìkan tó máa ń ṣẹlẹ̀ ní pé èèyàn á máa gbọ́ ohùn Ọlọ́run. Ẹ wá rí pé ní Psalm 95 yẹn, lẹ́yìn tó kàn pa worship, Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Tẹ́ bá dẹ̀ fẹ́ wo example, àpẹẹrẹ tó máa fi yé yín nǹkan tí mò ń sọ yìí dáadáa, ẹ wo Pastor Adébóyè tán bá ti fẹ́ minister, tán bá ti fẹ́ bọ́ sórí altar, àbáwọn òjíṣẹ́ Ọlọ́run ńlá tán ṣeṣẹ́ ìyanu tọ́lọ́run bá sọ̀rọ̀ ní gidi, ẹ wo gbogbo wọn, irú àwọn Benny Hinn yẹn, ẹ wò wọ́n, àwọn late Catherine Kuhlman, ẹ lọ wo gbogbo ọmọ tọ́lọ́run ń lò ní gidi, ẹ rí pé the same thing ìkan tí Psalm 95 yìí ṣe ni wọ́n ń ṣe. Tí àwọn choir redeem á ti kọrin, wọ́n á ti pariwo, wọ́n á ti ṣe. Nígbà tán bá ṣe tán, ẹ máa rí Pastor Kúnlé Àjàyí, á wá fún fèrè yẹn á láòdù gan, àwọn èèyàn á pariwo, àwọn èèyàn á worship. Nígbà tán bá ti ṣèyẹ tán, bàbá fúnra wọn á wá bọ́ sórí altar, bàbá wa kúnlẹ̀, bàbá wa forí sórí àga tán jókòó sí, wọ́n á forí wọn balẹ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa worship Ọlọ́run. Ìyẹn ò wá ń sáriwo mọ́, àwọn èèyàn máa kúnlẹ̀, àwọn tó lè kúnlẹ̀, gbogbo èèyàn máa kúnlẹ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí ní worship. Níbi tán bá ti ń jọ́sìn, tán ti rọra ń kọrin sọ́lọ́run yẹn, tán ń gbé Ọlọ́run ga, ẹ máa gbọ́ my daddy says, Ọlọ́run sọ pé èèyàn kan wà níbí, Ọlọ́run sọ pé bọ́n ṣe máa ń gbọ́ Ọlọ́run nìyẹn. Gbogbo ìgbà tán ṣì ń praise tán ń ṣe yẹn, kò sí nǹkan tó ń ṣẹlẹ̀. But tí bàbá bá ti wá kúnlẹ̀, tán bá ti lè bẹ̀rẹ̀ sí ní worship Ọlọ́run, lẹ́yìn yẹn ẹ máa gbọ́ pé Ọlọ́run sọ pé báyìí, Ọlọ́run sọ pé báyìí, Ọlọ́run sọ pé báyìí. So nǹkan tí Psalm 95 kọ́ wa nìyẹn, pé gbogbo ẹ̀kọ́ láriwo, táìmù táriwo wà, tá máa gbé Ọlọ́run ga, tá a jó, tá a pariwo, tá a praise. Tá bá ti ṣe yẹn tán, àwa kúnlẹ̀, á forí balẹ̀, á rẹra wa sílẹ̀ níwájú Ọlọ́run alààyè. Àwa bẹ̀rẹ̀ sí ní kọrin orin mímọ́, a máa forí mímọ́, a máa fi yìn lógo, a máa sọ nípa títóbi rẹ̀, á fara balẹ̀. Lẹ́yìn yẹn, ẹ tó bá ti ń gbóhùn Ọlọ́run, ẹ rí i pé easily lẹ máa bẹ̀rẹ̀ sí ní gbọ́. Tọ́lọ́run bá fẹ́ sọ̀rọ̀ lákòókò yẹn, ẹ gbọ́. So worship yẹn ó lágbára, tó ní nínú ariwo yẹn ẹ ní gbọ́ nǹkan kan. But nígbà tí ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní worship, tára yín ti wálẹ̀, tọkàn yín ti wà lọ́dọ̀ Ọlọ́run, tó pé focus yín Jésù Kristi lẹ̀ ń wò lórí àga tó jókòó sí, àbí ẹ̀ ń wò ó lórí igi àgbélébù, ibẹ̀ lọ́kàn yín wà, ẹ̀ tí ẹ̀ mọ̀ kan tó ń ṣẹlẹ̀ láyé yìí mọ́. Focus yín ibẹ̀ nìkan ló wà.
ẹ bẹ̀rẹ̀ sí ní gbọ́. That's when you will just hear that voice. Kì í ṣe pé nǹkan tẹ́ ẹ̀ ń rò lọ́kàn, ẹ máa gbọ́ ohùn yẹn clearly ni. A bá yín sọ̀rọ̀ nínú worship, bí worship ṣe lágbára sí nìyẹn. So nǹkan tó wà ní Psalm 95 nìyẹn. So ní verse 1 to 7, ká gbé Ọlọ́run ga, ká kọrin, ká yọ̀, ká hó ìhó ayọ̀, ká ṣe. Tá bá ti wá dé verse 7, ìfà láti verse 6 lọ gan ní pàápàá, àti bẹ̀rẹ̀ sí àwólẹ̀, àtẹríba, àkúnlẹ̀ níwájú Ọlọ́run nítorí ẹlẹ́dàá wa ni. Ní verse 7, àgbéga, a ṣe gbogbo ẹ̀ṣẹ̀ mọ̀ pé àwa làgùntàn ọwọ́ rẹ̀ ni wá, òun ló ń tọ́jú wa, òun lolùṣọ́ àgùntàn wa. Tá bá ti wá ṣe ìyẹn tán, ṣe mọ̀, ẹ kàn máa gbọ́ ni, ẹ máa gbọ́. Wípé tẹ bá gbóhùn mi lénìí, that is how to hear his voice. Bí èèyàn ṣe ń gbọ́ ohùn Ọlọ́run jù nìyẹn ní worship, nínú ìjọsìn tí ẹ gbọ́ nǹkan kan táwọn èèyàn kankan ń sọ mọ́. Ibẹ̀ ẹ̀yin àti Ọlọ́run nìkan lẹ wà ńbẹ̀. Ẹ ti ń gbé Ọlọ́run gan, ẹ ti ń gbé ga, ẹ ti ń sọ títóbi Ọlọ́run, bó ṣe tóbi sí, bó ṣe ṣe. Ibẹ̀ lẹ máa ti gbóhùn ẹ̀. Nǹkan tó bá fẹ́ bá yín sọ, ibẹ̀ lẹ máa ti gbọ́. So ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, Ọlọ́run ló wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ láti verse 8. Òun ló wá sọ̀rọ̀ títí lọ dé verse 11. So ẹ jẹ́ ká ka Psalm 95. So ẹ má jẹ́ ká gbàgbé o, ẹ jọ̀ọ́ wípé à ń pariwo, à ń fi ayọ̀, torí ká practice ẹ̀ tá bá délé. À ń fariwo, à ń fi ayọ̀ kọrin sọ́lọ́run, à pariwo sókè, à gbé Ọlọ́run ga. Tá bá ti wá ṣe èyí tán, ẹ jẹ́ ká wá rẹra wa sílẹ̀, ká kúnlẹ̀. Ẹ tó bá lè kúnlẹ̀, kò ṣe àwọn mọ́mì àwọn arúgbó wa, bójú orí bẹ́ẹ̀ lẹ lè jókòó sí ìsọ́ra ètò. Ẹ tó bá lè kúnlẹ̀, ká kúnlẹ̀ níwájú ẹlẹ́dàá wa, ká gbórí wa sísàlẹ̀, ká gbórí wa lọ́lẹ̀, ká wá máa wò ó lórí ibi tó jókòó sí, lórí àga tó jókòó sí. Ká máa wo Jésù Kristi lọ́wọ́ ọ̀tún rẹ̀ níbi tó jókòó sí, pẹ̀lú adé tó wà lórí wọn bó ṣe ń kọ́ná yẹn. Ká wá máa ro gbogbo yẹn. Ẹ máa rí wípé ẹ kàn ra gbóhùn wọn ni, ẹ gbọ́ ni. Ẹni tí ò bá ti gbóhùn wọn ní tẹ́lẹ̀, kẹ́ farabalẹ̀. Ẹ farabalẹ̀, ẹ kàn rọra gbọ́ títí, ẹ máa rọra gbọ́ ní títí. Tó bá yá, máa láòdù sí lójú yín. But the first àti bá kọ́ gbọ́ yẹn, ó kàn máa rọra sọ ni. Ẹ á rọra sọ, ẹ máa gbọ́ lórúkọ Jésù. Ẹ tí ò bá ti gbọ́ voice wọn rí, ẹ gbóhùn wọn lórúkọ Jésù. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ọmọ ẹ̀ nìkan ni o, kò ṣe gbogbo èèyàn o. Ẹni tó bá jẹ́ ọmọ ẹ̀, tó jẹ́ titi ẹ̀ nìkan, òun ni. Ẹni tí ò bá dúró ṣinṣin, tó bá kàn yin Ọlọ́run, ó kàn kọrin lásán ni o, kò lọ ibì kankan o. So verse 1 sọ wípé, so mo ti sọ fún pé nǹkan méjì ló wà ńbẹ̀. Corporate worship, láti wá gbé Ọlọ́run ga, àti ìkìlọ̀. Ìkìlọ̀, tẹ bá ṣe báyìí, nǹkan báyìí ló máa ṣẹlẹ̀. Tẹ bá ṣe báyìí, nǹkan báyìí ló máa ṣẹlẹ̀. Ìkìlọ̀ ńlá dẹ̀ ni. Ìkìlọ̀ tó lè mú kéèyàn má dé ìjọba ọ̀run ni. Àwa ò ní rí nǹkan bẹ́ẹ̀ yẹn. So ìkìlọ̀ ńlá ni pé ẹni tí kò bá gbọ́ ìkìlọ̀ tó ń sọ níbí yìí kò lè dé ìjọba ọ̀run o. Nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. So ní verse 1 ló wá sọ wípé ẹ wá, ẹ jẹ́ kí a kọrin sí Olúwa. Ẹ máa wo, ẹ lè máa underline, ẹ máa fàlà sí ìdí àwọn ìgbà tó sọ wípé ẹ wá. Ẹni pé tó gbà 5 àbí gbà 6. Tọ́lọ́run bá ti ń tẹnu mọ́ nǹkan kan, ẹ mọ̀ pé nǹkan tó wù Ọlọ́run ni. Nǹkan tó tí Ọlọ́run dùn sí ni. Ṣé ẹ mọ̀? Ó ní ẹ wá corporate, mo fẹ́ kẹ́ papọ̀. Mo fẹ́, inú Ọlọ́run máa ń dùn sí ká pọ̀, ká wá gbóhùn wa sókè lẹ́ẹ̀kan láti gbé Ọlọ́run ga. Ẹbọ tí inú Ọlọ́run máa ń dùn sí gidi ni. So ó ní ẹ wá, ẹ jẹ́ ká kọrin sí Olúwa. Ẹ jẹ́ ká hó ìhó ayọ̀. Ṣẹ́rí, ẹ jẹ́ ní verse 1 yẹn nìkan gbà méjì ló sọ bẹ́ẹ̀. Ẹ wá, ẹ jẹ́ ká kọrin sí Olúwa. Ẹ jẹ́ ká hó ìhó ayọ̀, ká pariwo sí àpáta ìgbàlà wa. Nítorí pé òun ni àpáta ìgbàlà wa o. Òun lọ́lọ́run tí ń gbà ni o. Àpáta tá bá ti dúró sí tí kò lè yẹ̀ ni o. Kò kì í yẹ̀. Ẹ tó bá ti dúró sórí ẹ̀. Nítorí bẹ́ẹ̀ la ṣe máa wá kọrin ìyìn sí Olúwa. La ṣe máa hó ìhó ayọ̀ sí Ọlọ́run. Ní verse 2, ó ní ẹ jẹ́ ká fi ọpẹ́ wa wá síwájú rẹ̀. Tá bá ti ń gbé Ọlọ́run ga, ọpẹ́ láti wà nínú ẹ̀ o. Torí tá bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, à ń gbé Ọlọ́run ga náà ni o. Tá bá ń sọ pé à ń gbé Ọlọ́run ga tí ò sọ pé inú ẹ̀ kò pé o, kò pé. A láti
fi ọpẹ́ wa sí iwájú Ọlọ́run. Ẹ̀yin tẹ́ ṣe báyìí, ẹ̀yin tẹ́ lànà lákòókò báyìí, ẹ̀yin tẹ́ ṣe eléyìí fún mi, ẹ̀yin tẹ́ ṣe eléyìí nígbà yẹn. Nǹkan tá à ń pè ní praise nìyẹn, tá à ń sọ pé èèyàn gbé Ọlọ́run ga nìyẹn. Ó ní ẹ jẹ́ ká fi ọpẹ́ wa wá sí iwájú rẹ̀, kí a sì fi orin mímọ́ ká wá fi hó ìhó ayọ̀ sí ọ̀dọ̀ rẹ̀. Orin mímọ́ ni o, kò ń ṣe gbogbo orin ló jẹ́ orin mímọ́ o. Kò ń ṣe orin kò wo bí mo ṣe ń ṣe, kò wo bí mo ṣe ń rìn. Orin tó ní orúkọ Ọlọ́run nínú, orin tó gbé Ọlọ́run ga, kò ń ṣe orin tó jẹ́ pé àwa fúnra wa ló kọ fún, ìyẹn kọ́. Orin tó jẹ́ pé ó máa gbórúkọ Ọlọ́run ga, tó máa sọ ń pa iṣẹ́ Ọlọ́run, tó máa sọ ń pa ọ̀nà Ọlọ́run, òun là ń sọ pé orin mímọ́. Irú eléyìí tí bàbá yìí kọ ní Psalm 95 tá fi bẹ̀rẹ̀, tá fi ṣe ìjọsìn yẹn, irú orin mímọ́ nìyẹn tọ́lọ́run sọ wípé irú orin bẹ́ẹ̀ a lè kọ ká fi hó ìhó ayọ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run. Ní ẹsẹ̀ 3 ó wá sọ wípé nítorí Olúwa yìí, Ọlọ́run tó tóbi ni, ó tó láti máa yìn, ó tó láti gbéga. Bó tẹ̀ jẹ́ pé òkè lásán lẹ wò, òfurufú ń fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn. Ẹ wo nǹkan tó wà lófurufú lórí ilẹ̀ tá à ń tẹ̀ yìí gan, àárín lójoojúmọ́, ilẹ̀ náà ò lẹ̀ kúkú wọlẹ̀, kò sínkì. Kò síbi tẹ́ ti ní rí iṣẹ́ ọwọ́ Ọlọ́run nínú ayé wa ń kọ́. Ọlọ́run yìí ó tóbi, ó tóbi, ó tóbi ju gbogbo òrìṣà lọ. Gbogbo òrìṣà ọwọ́ ló fi mọ wọ́n, ṣùgbọ́n Ọlọ́run yìí kò sẹ́ni tó mọ̀ o. Kò sí o, káyé tó wà ló ti wà o. Kí gbogbo kó tiẹ̀ kán tiẹ̀ tó bí àwọn òkè lọ́lọ́run yìí ti wà o. So ìdí ẹ̀ la ṣe ń láti gbé Ọlọ́run yìí, la ṣe ń láti gbé ga. Nítorí Olúwa Ọlọ́run tó tóbi ni, àti ọba tó tóbi ju gbogbo òrìṣà lọ. Àwọn wo ló ń jẹ́ òrìṣà, ń bo ló ń wà? Ọba tó tóbi ju gbogbo òrìṣà lọ ni. 1 Chronicles 16:26, Kíróníkà kìíní 1 ẹsẹ̀ 2 àti 6. Ó ní nítorí pé gbogbo òrìṣà àwọn ènìyàn ère ni wọ́n mọ wọ́n ni o. Wọ́n mọ wọ́n ni. Ṣùgbọ́n Olúwa yìí, òun ni ó dá àwọn ọ̀run. Ọlọ́run yìí ló dá ohun gbogbo. Nǹkan tó fi ń mọ àwọn òrìṣà yẹn gan, Ọlọ́run yìí ló dá o. Ẹni pé àwọn tó ń bọ, ẹni pé àwọn tó ń bọ wọ́n dàbí tiwọn lóòótọ́. Àwọn fúnra wọn ló mọ wọn o, tó dẹ̀ ń pè wọ́n lọ́lọ́run wọn. Nǹkan tó dẹ̀ fi mọ òrìṣà yẹn, Ọlọ́run alààyè yìí ló dá o. Ọlọ́run títóbi yìí náà ló dá o. So nítorí pé Ọlọ́run yìí tóbi, ó ju gbogbo òrìṣà lọ, ó tó láti yìn, ó tó láti gbéga. Ní ẹsẹ̀ 4 ó wá sọ pé ní ìkáwọ́ ẹni tí ìgbì ọ̀gbun ilẹ̀ wà, ìkáwọ́ rẹ̀ ni o. Ọ̀gbun ilẹ̀ tá a wà yìí, yẹ mọ̀ pé ilé ayé, ó sọ fún Jóòbù, ó ṣe mọ̀ pé ó ní foundation, ó ní pillar. Ṣẹ́yìn ti rí foundation rẹ̀ rí? Abẹ́ ti rí pillar ẹ̀ rí? Jóòbù lólúwa ó ṣe mọ́ ibi tí pillar ẹ̀ wà, Jóòbù lòwò mọ́ ibi tó wà. Ìkáwọ́ ẹni tí ọ̀gbun ilẹ̀ wà, gbogbo gíga òkè ńlá ti rẹ̀ ni. Ó ní. Ohun Dáfídì ṣe sọ pé nígbà tílẹ̀ rí ilẹ̀ gan, ilẹ̀ wá rìrì. Nígbà tó rí Olúwa Ọlọ́run Jákọ́bù, gbogbo nǹkan òun ló dá, òun ló ní gbogbo ẹ̀, òun ní. Òkun rí, òkun sá, Jọ́dánì rí, ó padà sẹ́yìn. Àwọn òkè ńláńlá ń rí, wọ́n ń fò bí àgbò. Àwọn kéékèèké náà rí, àwọn náà ń fò bí ọ̀dọ́ àgùntàn. Ilẹ̀ rí báyìí, ó wá rìrì ni, ó ń gbọ̀n ni níwájú Olúwa Ọlọ́run Jákọ́bù, àpáta ayérayé. Ó tóbi tó láti gbéga. Iṣẹ́ ọwọ́ rẹ̀ wà níbi gbogbo. Tá bá la ojú wa, a rí pé iṣẹ́ ọwọ́ Ọlọ́run ó wà níbi gbogbo. Èmi tá tiẹ̀ mí sí mú lásán yìí, tó bá mú èmi yẹn, tó bá mú lọ fún wákàtí kan, ta ló mọ kù lórílẹ̀-èdè alààyè? Kó kàn sọ pé òkè èmi tí mo fún yìí o, mo tiẹ̀ mú dání, kí n mú dání fún wákàtí kan. In fact, kò tiẹ̀ ní bóyá 30 minutes mi rò pé ara ẹni tó máa kù. So ṣé Ọlọ́run yìí tóbi? So nítorí pé ó tóbi, gbogbo nǹkan ìkáwọ́ rẹ̀ ló wà. Tó bá withdraw nǹkan kan, ó tán nìyẹn, kò sí nǹkan kan tá a lè ṣe sí. Kò sí. So ó tó láti gbé Ọlọ́run yìí, láti gbé ga. Ní ẹsẹ̀ 5, ó ní tirẹ̀ ní òkun, òun ló kúkú dá òkun. Òun ni ó sì dá, òun ló dá. Ọwọ́ rẹ̀, òun ló sì fi dá ìyàngbẹ ilẹ̀ tá a wà lórí ẹ̀. Ǹjẹ́ mọ̀ pé Ọlọ́run mọ iye yanrìn tó wà nílẹ̀? Mo ọjọ́ kan tí mo kà nínú Bible, mo ló ga o. Ṣé tí a bá bu yanrìn sínú kọ́ọ̀pù, ìfà kí fi ṣíbí bu yanrìn, ṣé mo lè ka iye tó wà nínú ẹ̀?
báwo lọ́lọ́run ṣe lè mọ iye yanrìn tó wà nílẹ̀? Ẹ rí i pé ìyẹn lágbára. Ṣé irú ọlọ́run bẹ́ẹ̀ ta ni ò ní bẹ̀rù ẹ̀? Ta ni ò ní bẹ̀rù irú ọlọ́run bẹ́ẹ̀ tó dẹ̀ mọ iye irun tó wà lórí wa? Àwa ta lórí gan àmọ́ iye irun tó wà ń bẹ̀, bọ̀ tòun dẹ̀ mọ̀ pé tí kan bá kúrò òun mọ̀. So irú ọlọ́run yẹn ó tó láti gbéga. So nǹkan tí verse 1 to 5 sọ nìyẹn wípé nítorí pé ọlọ́run yìí tóbi, ìdí tá a máa fi gbéga, tá a fi pariwo, tá a fi jójó ayọ̀, wẹ́dà nǹkan ń lọ dáadáa àbí nǹkan tún ṣe bákan, nítorí pé ọlọ́run yìí ó tóbi ni o. Kì í ṣe pé torí pé ọlọ́run ṣe nǹkan fún mi màá fi ṣe gbéga. Ní gbogbo ìgbà ní gbogbo ìgbà láti máa gbé ọlọ́run ga, ẹ̀dẹ̀ má ti máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé mo tiẹ̀ jí sáyé. Olúwa ẹ ṣé, olúwa ẹ ṣé. Èyí tó kù mo mọ̀ pé máa ṣe olúwa. Ara ọ̀rọ̀ ẹ dáadáa olúwa, mo mọ̀ pé máa ṣe pé ẹ tiẹ̀ kọ́kọ́ jí mi sílẹ̀ ní àlàyé lọ́jọ́ kan. Olúwa ẹ ṣé. Ẹ̀bùn ni pé èèyàn tiẹ̀ jí èèyàn rí ọjọ́ tuntun. Olóyìnbó ṣe ń pè ní present ni, is a gift ni. So ká wá nǹkan tá a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún, ká máa fi gbé ọlọ́run ga. So ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ká hó ìhó ayọ̀ sí pẹ̀lú inú dídùn, ká gbé ọlọ́run ga. So verse 6 and 7 jẹ́ ká sọ ẹsẹ̀ 6 àti 7 pé a láti rẹra wa sílẹ̀. Ẹni tó bá fẹ́ worship àti kọ praise san o, praise ti lọ o, worship ló wá kàn sí. A fẹ́ yin ọlọ́run. Ìyẹn yàtọ̀ sí pàtà ń pariwo. Eléyìí à pariwo, a máa kúnlẹ̀ ní ṣẹ́ mọ̀, a máa gbórí wa lọ́lẹ̀, àwa máa rọra sọ bó ṣe tóbi sí, àwa máa kọrin sí. Ó ní ẹ wá, ẹ jẹ́ kí a wólẹ̀, kí a tẹríba, ẹ jẹ́ kí a kúnlẹ̀ níwájú olúwa ọlọ́run wa, ká rẹra wa sílẹ̀ pátápátá pé àti ẹ̀jẹ̀ nǹkan kan, nítorí ẹlẹ́dàá wa ni òun ló dá wa o. Àbárẹ́ tó dára ẹ̀, òun ló dá wa o. So tá bá wà níwájú ẹlẹ́dàá wa, a máa tẹríba níwájú ọlọ́run. Ní ẹsẹ̀ 7 ó wá sọ wípé nítorí pé òun ni ọlọ́run wa o. Àfẹ́ tó bá lọ́lọ́run mìíràn o, ṣùgbọ́n ọlọ́run kan yìí ó nìkan lọ́lọ́run gbogbo ọlọ́run o. Gbogbo àwọn tó ń pera wọn lọ́lọ́run, ọlọ́run kan yìí lọ́lọ́run wọn o. Ọlọ́run alààyè kan yìí náà òun lọ́lọ́run gbogbo wọn o. So àwa sì ni ènìyàn pápá rẹ̀. Èèyàn pápá rẹ̀ ni wá. Dáfídì ti kọ́ wa ní Psalm 23. Èèyàn pápá rẹ̀ ni wá. Pápá rẹ̀ la wà. Òun lolùṣọ́ àgùntàn wa. Olùṣọ́ àgùntàn rere dẹ̀ ni tó dẹ̀ máa ń tọ́jú wa. Dáfídì sọ pé ó tiẹ̀ tún da òróró sí wa lórí. Òróró yẹn níbi tó pọ̀ tó, ó tún ṣọ́ kọ́ọ̀pù wa kún, ó tún dà sílẹ̀ pàápàá. Ṣé irú ọlọ́run bẹ́ẹ̀ ṣé kò tó gbéga ni? So ká yin ọlọ́run nítorí wípé èèyàn pápá rẹ̀ ni wá. Àgùntàn ọwọ́ rẹ̀ ni wá o. Orí fídì ẹ̀ gbogbo wa wà o. Ó ní o. Ó wá sọ wípé lónìí bí ẹ̀yin ò bá gbọ́ ohùn rẹ̀, ẹ máa gbọ́ o. Nígbà tó ti sọ pé ká rẹra wa sílẹ̀, ká gbórí wa lọlẹ̀, ká focus, ká fi gbogbo ọkàn wa sí ọlọ́run tó dá wa, ọlọ́run tó ní ayé tó ní ọ̀run, ọlọ́run tó jẹ́ pé olùṣọ́ àgùntàn wa ni. Ó wá ní lónìí bí ẹ̀yin ò bá gbọ́ ohùn rẹ̀. Ní pé gbogbo èèyàn kan ló lè gbọ́ o, but ara ẹni tó máa gbọ́, ẹni tó bá fókọ̀sì, tó farabalẹ̀, tó fi gbogbo ọkàn rẹ̀ sọ́lọ́run, tó fi tẹ́ pé gbogbo ìjọsìn yẹn ọ̀dọ̀ ọlọ́run lọ́kàn ẹ̀ wà, tó dẹ̀ ń gbé ọlọ́run ga lóòótọ́ àti lódodo, tó nígbàgbọ́ nínú ọlọ́run alààyè yìí, tọkàn rẹ̀ ò ṣe méjì. Ó sọ pé lónìí bí ẹ̀yin ò bá gbọ́ ohùn rẹ̀. Ìyẹn ni pé à ń gbọ́ ohùn rẹ̀. Àgùntàn rẹ̀, ẹni tó bá jẹ́ àgùntàn rẹ̀, ó sọ pé àwọn àgùntàn mi mọ̀ wọ́n ní wọ́n lè ń gbọ́ ohùn mi. Àgùntàn rẹ̀ ń gbọ́ ohùn rẹ̀. Àgùntàn ọlọ́run ó ń gbọ́ ohùn rẹ̀ nítorí ó ń bá àwọn ọmọ rẹ̀, ó ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀. So ní ẹsẹ̀ 8 ọlọ́run ló wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ torí ti sọ pé tẹ bá gbọ́ ohùn mi lẹ́yìn tẹ ti bá ti worship mi tán tẹ ti ṣe, tẹ bá ń gbọ́ ohùn mi, torí lẹ́yìn ìjọsìn yìí mo máa ń sọ̀rọ̀, I speak, mo ń sọ̀rọ̀, ọlọ́run ló ń sọ̀rọ̀. So láti verse 8 lọ dé verse 11 ọlọ́run ló wá ń sọ̀rọ̀. Ọlọ́run wá ń sọ, ó ń kìlọ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì ni ò tó kù ni ò, torí gbogbo àwọn tó kù sọ́lọ́run yẹn wọ́n parẹ́ pátápátá.
sí wọn rílẹ̀ ìlérí yẹn lóòótọ́ bọ́lọ́run ṣe búra pé wọn ò ní délẹ̀ ìlérí wọn ò délẹ̀ ìlérí lóòótọ́. Àwọn ọmọ kéékèèké tí ò sí inú wọn ńgbà tí wọ́n kù àti Joshua àti Caleb tí wọ́n gbàgbọ́ nínú Ọlọ́run, àwọn yẹn nìkan ló dé ilẹ̀ ìlérí. So Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ láti ẹsẹ̀ ìkẹjọ pé tán bá gbọ́ ohùn òun o, òun sọ̀rọ̀ o. Ó ní ẹ má sé àyà yín le o, ẹ má jẹ́ kọ́kàn yín le, ẹ má don't harden your heart ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kí ọkàn yín le bíi ti Mẹ́ríbà, bí nǹkan tó ṣẹlẹ̀ ní Mẹ́ríbà tí mo ti sọ fún wa níbẹ̀rẹ̀. Àti bí ọjọ́ náà bó ṣe rí ní Másà, ibi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ òun ni Mósè pè ní Mẹ́ríbà àti Másà, wípé ibi táwọn èèyàn ti dán Ọlọ́run wò, níbi táwọn èèyàn ti kùn, tán ti ní ọ̀rọ̀ asọ̀ sí Ọlọ́run. Òun ni ó wá sọ pé ẹ má ṣe bíi titi wọn o, ẹ má sé àyà yín le o, ẹ gbàgbọ́ nínú Ọlọ́run tó Ọlọ́run alààyè yìí o, Ọlọ́run tó tóbi tó lágbára yìí. Ẹ gbàgbọ́ pé kò sí nǹkan tí kò lè ṣe o, ẹ má jẹ́ kí ọkàn yín le, ẹ má dẹ̀ dán Ọlọ́run wò pé ká wò bóyá Ọlọ́run máa ṣe, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ẹ má dán Ọlọ́run wò, ẹ má limit the Holy One of Israel ló ń jẹ́ bẹ́ẹ̀, nítorí pé kò sí kankan tí kò lè ṣe, kò sí. So ní ẹsẹ̀ kẹjọ ó wá sọ, ẹsẹ̀ kẹsàn-án verse 9 ó wá sọ pé nígbà tí àwọn bàbá yín dán mi wò, nítorí àwọn bàbá yín dán mi wò nínú wilderness, nínú aginjù o. Ó ní wọ́n wádìí èmi Ọlọ́run, tí wọ́n wádìí mi, tí wọ́n sì rí iṣẹ́ mi. Wọ́n wádìí mi ṣé Ọlọ́run yẹn wà ń bí ìṣá? Ṣé Ọlọ́run yìí, Ọlọ́run tí Mósè ń sọ yìí, ṣé ó lè pèsè omi ní aṣálẹ̀? Torí kò sí kànga, kò sí nǹkan kan níbẹ̀ yẹn. So irú iṣẹ́ ìyanu wo lọ́lọ́run yìí fẹ́ ṣe gangan tí omi dẹ̀ máa jáde níbẹ̀ yẹn? Ká máa wò kan tọ́lọ́run Mósè yìí fẹ́ ṣe. Torí tọ́lọ́run Mósè yìí ò bá ṣe nǹkan kan, wọ́n máa stone ẹ̀ ni, wọ́n máa lẹ Mósè lóko ni pé torókò wá sínú igbó láti wá pa wọ́n ni. Wọ́n dán Ọlọ́run wò. So Ọlọ́run sọ wípé wọ́n wádìí òun ni o, ká wo Ọlọ́run yìí bóyá ó máa lè ṣe. Ṣùgbọ́n Ọlọ́run ṣe, even though Ọlọ́run bínú, ṣùgbọ́n ó ní kí Mósè fi ọ̀pá ọwọ́ ẹ̀ kó fi lu àpáta. Omi dẹ̀ jáde, wọ́n mu omi lámuyó, wọ́n wẹ̀, wọ́n gbogbo nǹkan tó fẹ́ fomi ṣe ni wọ́n ṣe. Ṣùgbọ́n Ọlọ́run bínú sí wọn, Ọlọ́run ò ní bínú sí wa lórúkọ Jésù o. So ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká kùn o, ẹ má jẹ́ ká kùn, kò ní fi ṣe, mo mọ̀ pé kò yí sí o, kò yí sí ẹ tó bá ń ṣe lára ló mọ̀ o, àbí tó ń là nǹkan kọjá. Ṣùgbọ́n mo fẹ́ ká gbàgbọ́ pé ìṣòro yìí mo máa borí ẹ̀, èmi yóò borí ìṣòro o, èmi yóò borí ìṣòro dandan, bó ti wù kógun kó le tó. Ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni a kò ní sí mọ́mọ́ rẹ̀, èmi yóò borí ìṣòro. Gbogbo wa la máa borí ìṣòro lórúkọ Jésù, nítorí pé a ní Jésù, nítorí pé Jésù ti ṣẹ́gun fún wa lórí igi àgbélébù. Nǹkan tí mo fẹ́ kẹ́ máa dìmú nìyẹn. Ó sọ pé it is finished o, pé gbogbo ẹ̀ ti tán, ó dẹ̀ ti tán lóòótọ́. Ṣùgbọ́n ọ̀tá halẹ̀, ọ̀tá jẹ́ ká mọ̀ pé kò sí ìrànlọ́wọ́, irọ́ ló pa. Ìrànlọ́wọ́ wà nínú Jésù o, a ní ìrànlọ́wọ́. So ẹ má jẹ́ ká kùn, ẹ má jẹ́ ká ṣe bíi ti àwọn ará Ísírẹ́lì. Nǹkan tí mo fẹ́ kẹ́ dìmú jù ní Psalm 95 nìyẹn o, ìkìlọ̀ tó wà níbẹ̀. Ẹni tó bá ń kùn, kò lè bọ́ lọ́run ni o. Ẹni tí ò bá dẹ̀ bọ́ lọ́run ni kò lè jogún ọ̀run o. Kò sí bó ṣe fẹ́ ṣe jogún ọ̀run o. Wàhálà tó wà níbẹ̀ nìyẹn o, kò sí. So ní ẹsẹ̀ kẹsàn-án yẹn ó sọ wípé nígbà tí àwọn bàbá yín dán mi wò, tí wọ́n wádìí mi, tí wọ́n sì rí iṣẹ́ mi, wọ́n kúkú rí iṣẹ́ mi, ṣùgbọ́n mo bínú sí wọn. Ẹ wá gbọ́ nǹkan tọ́lọ́run sọ ní ẹsẹ̀ 10. Ó ní 40 ọdún, 40 ọdún nítọ̀tọ̀, ṣé ẹ̀tọ̀tọ̀ 40 ọdún ṣá, òun ni inú mi fi bàjẹ́ sí ìran náà. Torí pé inú Ọlọ́run ò dùn sí, fúnda Ọlọ́run sọ wípé 40 ọjọ́ ló yẹ kẹ́ fi rin gbogbo aginjù yìí o, kẹ́dẹ̀dẹ́lẹ̀ ìlérí. Ṣùgbọ́n nítorí pé ẹ ti kùn sí mi, nítorí pé ẹ gbà mí gbọ́, nítorí pé ẹ ti sọ pé ibi tí mo fún yín, àwọn òmìrán ló wà ń bẹ̀, grasshopper ṣe làwọn rí bí ẹlẹ́ǹgà. 40 ọdún òun lẹ máa wá fi rin ìrìn yẹn. Ṣùgbọ́n Ọlọ́run bàbá dáadáa ni, wípé ibùdó Ọlọ́run punish wọn 40 ọdún, bọ̀ nínú 40 ọdún yẹn Ọlọ́run sọ pé inú àwọn gan fúnra wọn ò dùn. Inú Ọlọ́run gan ò dùn pé wọ́n bínú sí wọn. Ṣé mọ̀? Bó tún gbàgbé pé wọn ò yí padà ńkọ́.
wọn kúkú yí padà, wọn yí padà. Ká máa sọ àsọ̀sọ ọlọ́run yìí náà ni wọn nígbàgbọ́ nínú ọlọ́run, àwọn dẹ̀ sì ni èèyàn ọlọ́run. So ọlọ́run sọ wípé 40 ọdún òun nínú mi fi bàjẹ́ sí ìran náà. Mo ní ènìyàn tí ó ṣìnà ní àyà ni wọn kò sì mọ ọ̀nà mi, pé ọ̀nà wọn ṣìnà pátápátá, wọ́n mísì ẹ̀ wọ́n mísì pé wọ́n mọ ọ̀nà ohun ọlọ́run. Nítorí pé ẹni tó bá mọ ọ̀nà ọlọ́run á mọ̀ wípé ìgbàgbọ́ lèèyàn fi ń bá ọlọ́run rìn. Ẹni tí ò bá nígbàgbọ́ kò má lè bá ọlọ́run rìn. Ìgbàgbọ́ lèèyàn fi ń bá ọlọ́run rìn. Oníyèméjì ò lè bọ́ ọlọ́run rìn. Kí ló fẹ́ fi bọ́ ọlọ́run rìn? Ẹni tó bá fẹ́ tọ ọlọ́run wá gbọ́dọ̀ gbàgbọ́ pé ọlọ́run ò ní ọlọ́run, òun sì ní alágbára. Lẹ́yìn ọlọ́run kò tún sọ́lọ́run mìíràn, kò sálágbára mìíràn. Case closed, number 1 bus stop mi ni, kò tún sí bus stop mìíràn. Final àti end ni, kò tún síbò mìíràn. Ọlọ́run yìí náà nìkan ni mo jókòó ní mo tún fẹ́ lọ bá. Kò sí ẹni tó bá fẹ́ gba ọlọ́run gbọ́ á jẹ́ tó gbàgbọ́ nínú ọlọ́run pé kò ní fi ṣe nǹkan tó ń ṣẹlẹ̀. God will see me through. Ọlọ́run á tún jẹ́ kí n la ilé ìkọjá, á dẹ̀ là á kọjá lóòótọ́. Ọlọ́run dáadáa lọ́lọ́run. Ọlọ́run àìnígbàgbọ́ ló ń fa gbogbo wàhálà. Sátánì fúnra ẹ̀ gan mọ̀ pé ni yóò nígbàgbọ́ ní ọlọ́run. So jẹ́ kí n tún tẹ̀ díẹ̀ bóyá yí ọkàn ẹ̀ padà. So a láti fi gbogbo ọkàn wa ká gbélé ọlọ́run. A ti gbà á lọ́lọ́run àti olùgbàlà wa, kí ló tó wá tún kù? Ká kúkú fi gbogbo ẹ̀ sílẹ̀ fún, ká nígbàgbọ́ nínú ẹ̀. Káwa náà bá rìn báwọn ti gbà ní ṣe bá rìn, ṣe mọ̀. Nípa ìgbàgbọ́ òun ni Abraham ṣe dọ̀rẹ́ ọlọ́run. Enoch bá ọlọ́run rìn nípa ìgbàgbọ́ náà ni. Nípa ìgbàgbọ́ yìí náà ni Noah òun ló fi di kíní, òun ló fi bá, tí ò bá gbàgbọ́ ṣábà lọ́mọ kọ́ àkì ni. Noah gbàgbọ́ pọ́lọ́run fẹ́ parí rẹ́ lóòótọ́ dẹ̀ ló ń kọ́ àkì yẹn. Tó bá já wàá sọ pé ọdún wo ló máa fi kọ́ àkì tán, kò mọ̀ sí kankan tó máa ṣẹlẹ̀, ṣé mọ̀. So irú èèyàn bẹ́ẹ̀ kò lè bọ́ lọ́run ni o. So Olúwa sọ pé wọn ò mọ ọ̀nà òun ni o, pé wọ́n ṣì lọ́kàn wọn, they got it wrong. Torí pé wọn ò mọ ọ̀nà òun ọlọ́run. Wọ́n ríṣẹ́ ìyanu òun o, ṣùgbọ́n wọn ò mọ ọ̀nà òun. Ẹni tó máa bá òun rìn á jẹ́ ẹni tó mọ ọ̀nà òun. So ní ẹsẹ̀ verse 11 tó parí, ó ní àwọn ẹni tí mo sì búra, ṣé mọ̀ ọlọ́run búra ní, imagine. Ó ní àwọn ẹni tí mo búra fún ní ìbínú mi wípé wọn kì yóò wọ ibi ìsinmi mi. Ẹjọ́ ẹ tọ́lọ́run bá bínú sí, ta ló fẹ́ bẹ ọlọ́run sí o? Ṣèbí tá bá ṣiṣẹ́ pásítọ̀ àlọ́báyàn ẹ bá wa bẹ pásítọ̀, tá bá ṣe general overseer àkàǹpà ẹ bá wa lọ ṣèbí ọlọ́run ẹ bá wa, olúwa ẹ bá wa bẹ GO pé kí GO pé kán dáríjì. So ẹ tọ́lọ́run bá bínú sí nǹkan, ta ló fẹ́ gbà lọ́wọ́ ọlọ́run o? Ta ló fẹ́ gbà? So ọlọ́run sọ pé mo búra, níbi tó ju ọlọ́run dé, ọlọ́run sọ pé mo búra nínú ìbínú mi pé wọn kì yóò wọ ibi ìsinmi mi, pé wọn ní wọ ilẹ̀ ìlérí, wọn dẹ̀ wọ ilẹ̀ ìlérí lóòótọ́. Ilẹ̀ ìlérí tá à ń sọ ń pa rẹ̀ yìí, ibi tá à ń lọ níkẹyìn ni o. Ìtaná kíní là ń sọ o, ibi tí gbogbo wa ń lérí rẹ̀, tá à ń múra rẹ̀, tá à ń rìn, ibẹ̀ ni o. Torí ẹ̀ ni Apostle Paul ṣe lo Psalm 95 yìí, ó lò ní ìwé Hébérù, Hebrews chapter 3. Apostle Paul ẹni kókó bá wa sọ̀rọ̀ ń bẹ́, ẹ lọ kà tá bá ṣe tán láti ẹsẹ̀ 7 títí lọ dé chapter 4 verse 13, ẹ lọ kà ń bẹ̀. Apostle Paul ní pé lónìí tẹ́ bá gbóhùn. Hebrews chapter 3, Hebrews orí 3, chapter 3 and chapter 4, ẹ lọ kà, kí n má complicate issue, ẹ lọ kà Hebrews 3 and 4. Ó kàn fi gbà wá níyànjú ni, ó fi Psalm 95 yóò fi gbà wá níyànjú wípé lónìí tẹ́ bá gbọ́ ohùn rẹ̀, ẹ má ṣe ọkàn yín, ẹ má jẹ́ kọ́kàn yín le o. Ẹ jẹ́ kọ́kàn yín rọ̀, ẹ má jẹ́ kọ́kàn yín le sọ́lọ́run. Mo ti ọdún 5 lélẹ́yìí sí ọdún 6 lélẹ́yìí, kò sí kan tọ́lọ́run náà ti ṣe. Apostle Paul ní má ṣe bẹ́ẹ̀ o. Temptation ni o, trap ni o, trap of unbelief. Àìnígbàgbọ́ ni o, àìnígbàgbọ́ máa ń jẹ́ ó lè jẹ́ kéèyàn kó sínú páńpẹ́ o. Àìnígbàgbọ́ ni ọlọ́run ó nígbàgbọ́.
ẹni tó bá jẹ́ ọmọ ọlọ́run ó gbọ́dọ̀ nígbàgbọ́ nínú ọlọ́run yìí. Come rain come, no matter what happens, ìgbàgbọ́ wa ò gbọ́dọ̀ yẹ̀. Ká máa rántí Abraham, ká máa rántí Enoki, ká máa rántí Noah, ká máa rántí Elijah. Gbogbo àwọn tó bá ọlọ́run fi ìgbàgbọ́ rìn, gbogbo ẹni tó succeed nínú Bible wọ́n bá ọlọ́run fi ìgbàgbọ́ rìn ni o. Ká máa rántí wọn. So nǹkan tí mo fẹ́ ká rántí nìyẹn pé a ní ṣe gbogbo eléyìí lásán kó wá di pé torí àìgbàgbọ́ èèyàn wá ní rí ìjọba ọlọ́run wò, ìyẹn ò ní jẹ́ ìpín tiwa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú ìwé Revelation, ìwé ìfihàn orí kẹta ẹsẹ̀ 20, orí kẹta ẹsẹ̀ 20. Bọ̀kí tó sọ yẹn, ṣé rí ẹni tó máa gbé Olúwa ga, ẹni tó máa yin Ọlọ́run, tí ìyìn rẹ̀ tó máa lọ sọ́dọ̀ Ọlọ́run, ó láti jẹ́ ẹni tó dúró ṣinṣin o. Ẹni tí ò bá dúró ṣinṣin kò lè tó bá kàn yin Ọlọ́run ó kàn ń kọrin lásán, ó ń jó lásán ni o. Ọlọ́run ò tiẹ̀ mọ̀ pé ó ń kọrin, kò dẹ̀ mọ̀ pé ó ń jó o. Nígbà tá a ṣe Psalm 33, mo sọ fún wa Psalm 33 ní verse 1 ni ẹ̀, ó sọ wípé ẹ máa yọ̀ ní ti Olúwa ẹ̀yin olódodo, nítorí tí ìyìn yẹ fún ẹni dídúró ṣinṣin ni o. Ẹni tó bá jẹ́ olódodo, ẹni tó ti di ti Jésù, ẹni tá ti bí nínú ẹ̀mí, kalẹ̀ ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, tó dẹ̀ jẹ́ olódodo tó dúró ṣinṣin, òun ló lè yin Ọlọ́run tí ìyìn ẹ̀ tó lè gòkè lọ o. Ẹni tó bá kàn tún pé ó kàn mọ orí gbogbo èèyàn wọn ń kọrin, wọn náà jó òun kọrin òun ṣe, wọn ti mọ̀ pé ó wà ń bẹ̀. Torí pé ò tí ì di àtúnbí àti ìwẹ̀ ọ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ó qualify láti ẹ̀ ti bá wọn yin ìyìn. Tó bá kàn bá wọn kọ́ òkànkọ́ ni wọ́n ní gbóhùn ẹ̀ ń bẹ̀. Àfi téèyàn bá di àtúnbí. Ẹni tó bá dẹ̀ jẹ́ àtúnbí tó dúró ṣinṣin ni o, olódodo ni o, kò ń ṣe àtúnbí tó ń fẹ̀ṣẹ̀ ṣeré o, kò ń ṣe àtúnbí tó yẹ pé òun àtẹ̀ṣẹ̀ wọn jọ ń sùn ni o. Ẹ̀yìn irú ìyẹn tó bá kàn yin Ọlọ́run ó kàn yin fọ̀fọ́n ni. Tó bá yìn tán tó worship tó rò pé ó máa gbóhùn ẹ̀ ò lè gbọ́ nádà, kò lè gbọ́ nǹkan kan. Torí pé Ọlọ́run yìí Ọlọ́run mímọ́ ni, olódodo nìkan, ẹni tó bá dúró ṣinṣin òun nìkan. Òun ló ṣe sọ pé mo mọ àwọn àgùntàn mi, wọ́n kúkú mọ̀ mí, wọ́n dẹ̀ gbóhùn mi, mo mọ̀ wọn tó jẹ́ tèmi, wọ́n dẹ̀ gbóhùn mi, èmi náà dẹ̀ ń gbọ́ wọn. So ẹni tó dúró ṣinṣin nìkan ló lè yin Ọlọ́run. Torí ẹni tó kọ Psalm 95 ti sọ fún wa wípé ẹ má ṣe àyà yín le o, ẹ má jẹ́ kí àyà yín le rárá, ẹ jẹ́ kí ọkàn òkúta yín, ẹ jẹ́ kó di ọkàn ẹran, ẹ má ṣe àyà yín le. So Olúwa tún bá yín sọ̀rọ̀ léni o, ó ń bá gbogbo wa sọ̀rọ̀ o. Ìwé ìfihàn orí kẹta ẹsẹ̀ 20, Revelation chapter 3 verse 20. Ó ní kíyèsí, mo dúró lé ẹnu ilẹ̀kùn, mo sì ń kànkùn o. Bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tí ó sì ṣílẹ̀kùn, èmi ó sì wọlé tọ̀ wá, èmi ó sì bá a jẹun àti òun pẹ̀lú mi. Ẹni bó ṣe bí ìbá ṣe dùn tó. Jésù ń kanlẹ̀kùn, ó ń kanlẹ̀kùn ọkàn wa o, ó ń kanlẹ̀kùn ọkàn rẹ, ǹjẹ́ o máa ṣí fún? Má jẹ́ káyà rẹ le o, má ṣe àyà rẹ le, má ṣe àyà rẹ le, ṣílẹ̀kùn ọkàn rẹ fún. Kò kì í fipá mú yán o. Tó o bá ṣí fún it's okay, á kọjá dẹ̀ máa tún lọ sọ́dọ̀ ẹlòmíràn. Ṣùgbọ́n kí láǹfààní gbogbo ẹ̀ péyàn wá sáyé téèyàn ò dẹ̀ ní Jésù, téèyàn wá parí gbogbo ẹ̀ táwa lọ máa jóná nínú iná ìléru. Kò sáǹfààní kankan tó wà ńbẹ̀. Àǹfààní kí ló jẹ́ fún ènìyàn kó jèrè gbogbo ayé o, kó sọ ẹ̀mí rẹ̀ nù o. Ó ń kanlẹ̀kùn ọkàn yín o. Ẹ ó kanlẹ̀kùn ọkàn yín, ẹ ṣílẹ̀kùn ọkàn yín. Tẹ́ bá ṣe ẹgbọ́n nǹkan tó sọ, ó ní màá dẹ̀ gbọ́, ó ní màá wá, ó ní màá tiẹ̀ wọlé tọ̀ yín wá, màá tún máa bá yín jẹun. Kí lè dùn tó yẹn? Kí Jésù máa fellowship, kó máa bá yàn fellowship ṣe mọ̀. Ó ní màá máa bá yín jẹun àti ẹ̀yin àtèmi, àwa dì kan náà pẹ̀lú Jésù. Kí la tún fẹ́ tó jù yìí lọ? Tó bá ti gba Jésù Kristi sínú ayé rẹ, wá gba Jésù yìí, wá gba Jésù. Ayé yìí fún ìgbà díẹ̀ ni. Tó bá pẹ́ tán wọ́n around 20 years, ìdájọ́ dẹ̀ máa ṣẹlẹ̀ o. Nígbà tí ìdájọ́ bá ṣẹlẹ̀, níbo lò ń lọ? Níbo lò ń lọ? Kéèyàn má mọ ibi tó ń lọ, nǹkan burúkú ni. Èèyàn láti mọ ibi téèyàn ń lọ. Ọ̀nà méjì péré dẹ̀ ni o, kò pé mẹ́ta, ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì.
lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ Sátánì kò pé mẹ́ta, ọ̀nà méjì ni. So òun láti mọ eléyìí tó ń lọ ń bẹ̀. Ó dẹ̀ kù sí ọ lọ́wọ́. Ọlọ́run ò dẹ̀ kì í fipá mú yàn o. Ó ní mo fi ìyè mo fi síwájú rẹ, mo sì fi ikú mo fi síbẹ̀. Ó ní mú kan, yan kan. Ṣùgbọ́n ìbá dára kó ṣílẹ̀kùn ọkàn rẹ fún lénìí, kó jẹ́ kó wọnú ilé wá, kó bá ọ jẹun, kẹ wá di kan náà, kẹ wá di ọ̀rẹ́, kó máa kọ́ mansion títì ẹ. Lọ́jọ́ náà kí gbogbo wa lè ríra, kí inú wa lè dùn, ká yọ̀ mọ́ra wa pé àti ẹ̀pọ̀ lórí òkè Síónì tá make heaven. Bó ṣe yẹ kó ṣe rí nìyẹn. Ká má máa sọ pé sí mọ́mì yẹn ń kọ́ kò make ẹ, sísà yẹn kọ́ kò make ẹ. Yín ò ní jẹ́ pé wa lórúkọ Jésù o. Ẹ jọ̀ọ́ ẹ ronú sí o. Ẹ ṣí ọkàn yín payá sọ́lọ́run. Ẹ má jẹ́ kọ́kàn yín le lénìí. Ẹ ṣí ọkàn yín. Olúwa ṣe tán láti wọnú ọkàn yín wá. Àbí ìwọ tó ti gba Jésù tẹ́lẹ̀, ṣùgbọ́n ńgbà tó yá ìwọ náà ṣe bí àwọn ará Ísírẹ́lì, kò tiẹ̀ dá ẹ lójú pé Ọlọ́run yìí gan bóyá ó wà ń bẹ àbí kò sí bẹ́ẹ̀ pàápàá gan. O ti lọ wá ràn lọ́wọ́ lọ. Àwọn Ọlọ́run tán, àwọn ère tán mọ́, o ti lọ ibi tí ò yẹ kó lọ, padà wá tún gbà ọ́. Aláàánú ni, á tún gbà ọ́, á tún wẹ̀ ọ́ mọ́, á wẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ, á wẹ̀ mọ́, á dẹ̀ tún kó forúkọ ẹ sínú ìwé ìyè. Lọ́jọ́ náà àtúnríra, àtúnyọ̀ mọ́ra wa lórúkọ Jésù. So kò sí gbàtafẹ́ tọ́lọ́run yìí tí kò ní gbà wá padà. Tó bá fẹ́ fayé rẹ fún Jésù, àbò fẹ́ padà wá, jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo mọra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ tó bá sì sọ lóòótọ́, tó fẹnu ara rẹ̀ sọ, tó sì gbàgbọ́ nínú ọkàn rẹ̀ wípé lóòótọ́ ni Jésù kú torí tèmi, pé mo dẹ̀ ti ṣetán láti tẹ̀lé. Mo fẹ́ fi ayé èṣù ẹ̀ṣẹ̀, mo fẹ́ fi sílẹ̀ pátápátá. Mo fẹ́ nígbàgbọ́ nínú Jésù Kristi yìí. Ó nìkan mo fẹ́ máa tẹ̀lé. Olúwa sì kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run. Lọ́jọ́ náà a ríra wa, a yọ̀ mọ́ra wa lórúkọ Jésù. Oore ọ̀fẹ́ láti lè tẹ̀lé Jésù títí dópin Olúwa dẹ̀ fi fún yín lórúkọ Jésù. Ẹ máa ṣọ́nà kẹ̀sì máa gbàdúrà. Ẹ máa ṣọ́nà kẹ̀sì máa gbàdúrà. Ta ló lè mọ ìgbà tàbí àkókò tọkọ ìyàwó lè dé? Ẹ máa ṣọ́nà. The Lord bless us richly in Jesus' name. Amen. Thank you, Lord Jesus.